Ṣé enjoy oúnjẹ yín? Oh my good God. Every bit of it ni mo enjoy. But you want to prepare now? Bẹ́ẹ̀ni. Why are you asking? Kí ló dé tó tún béèrè pé ṣé mo enjoy ẹ? O mọ̀ pé each and every time tí n bá ń rí ẹ, inú mi máa ń dùn. Ó di dandan gbogbo tó bá wà ní surrounding ni kí n máa enjoy ẹ. Oúnjẹ ni o, ìwà ni o, ọ̀rẹ́ ni o, ẹbí tó ní ni o, gbogbo ìṣesí ẹ tó bá ń rẹ́rìn ó máa ń múnú mi dùn ni. So mo láti enjoy ẹ. More so, mo láti sọ tán oúnjẹ yẹn dùn. Really? Honest. Oh, thank you. You see? Kí ni wá ń sọ? Bàbá fọmọwọ́ màálù kan pa. Kò wá sí iye ìgbà tí mo bá ti ń rí ẹ, máa ń gbàgbé ìrònú pé kí n má lọ lé mọ́ ló máa ń ṣe mí. Èmi ò wá mọ Ọbọ́lódùmarè ṣe wá ń ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ o. Kí ló dé tí ò ṣe pé ìwọ ni kí n kọ́ rí lọ́jọ́ àárọ̀ ní jíǹjì kí n fi ẹ ṣe aya àkọ́kọ́? Kí ni mò ń wá kiri? Ìfẹ́ mi. Ó dẹ̀ ní nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Kí ni wọ́n ń bẹ̀ lẹ́rù láti sọ? Wo bí ẹni àìfọlóró ń dé ní tó bá máa sọ fún mi sọ kí n gbọ́. Mo ní ìjẹta ara mi ò yá so mo wá lọ sí hospital. Ìgbà tí mo rí doctor láwọn máa run test. Ìgbà tó wá run test tún. Oní malaria ni. Typhoid. Sọ kí ni wọ́n ṣe ẹ́? Mo ti lóyún. Come again. Wọ́n ní mo lóyún. Doctor ló ti lóyún. That means you are carrying my baby. You don't mean it. Come on, yeah. Your hand. Bínú for what? Thank you God. Ntí mo expect lọ́dún ẹ̀ náà nìyẹn. Kí ni mo wá ń bínú fún? Kí ló dé tó ti pè mí kó ti sọ yẹn fún mi? Mo máa dúpẹ́ o. Ó túmọ̀ sí pé kò sí wàhálà fún ẹ mọ́ látẹ̀ni lọ. À ń ná gbàrà, à ń ná gbòòrò, à ń rìn lọ́sàn-án, ibo ló ń lọ, mo fẹ́ lọ ṣe business, mo fẹ́ lọ ṣe tọ̀hún. Mi ò dá business kankan o. Mi ò ràn ẹ́, mi ò fẹ́ wàhálà. And of course, ṣọwárí relationship mi àti ẹ yìí, mo fẹ́ kó lọ sí next level. Mi ò ní dà ẹ́ pọ̀ mọ́ àwọn ìyálé tó ti wà nílé, débi tó máa dà ẹ́ láàmú. Máa wá duplex kan níbi tó dáa, bóyá Màgódò ló fẹ́ ni o. Bóyá Lekki phase 1 or 2 ní o, bóyá VGC ló fẹ́ ní o, anywhere kò bá jẹ́ Kòyí kò bá jẹ́ Osborn ṣáàtì name it máa gbà fún ẹ. Èmi ò dẹ̀ mind o tó bá jẹ́ pé ibi tó wà yìí náà tó ti ń gbé tẹ́lẹ̀ náà lo ìfẹ́ máa lò lọ, mo ready láti continue láti máa sanwó ẹ lọ fún ẹ, kò sí wàhálà èyí tí mo fẹ́ fún nìyẹn. Love you too, baby. God bless you. Shaking good drinks in No, I'm okay. Inú mi tiẹ̀ ti gbọ́. Okay. Ṣé fẹ́ mi? What is it? Ọkọ mi. Olówó orí mi. Kò dé jó. Mo fẹ́ bẹ́ẹ̀ fún nǹkan kan. Kí ni yẹn? Mo fún mọ̀ pé mi ò ṣe ní wàhálà. Mi ò dẹ̀ láìkì wàhálà mi fẹ́ràn ìjọ̀gbọ̀n. Ibi tó bá ti gbé mi sí báyìí, ibẹ̀ náà ni mo jókòó sí. Bọ́jọ́ tó yọ lọ́run. Sórí orí tí mo gbé wá, kí n ṣe orí ìta, orí mi ilé ni. Mo fẹ́ kó fẹ́ mi sínú ilé. Kó dà mí pọ̀ mọ́ àwọn ìyàwó tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀. Gbogbo nǹkan tó bá ti ní kí n ṣe ni màá ṣe. Ó kúkú mọ̀, mi ò ṣe ní sẹ́rímọ́nì. Mi láìkì wàhálà tó bá ti dó fẹ́ mọ àwọn òbí mi dédé tó bá dẹ̀ tí ní kò tí ìyá náà ní anytime tó bá fẹ́ but jẹ́ kí n jí láàárọ̀ kí n dálẹ́ kí n fẹ́ sùn kí n lè ó tí mo fẹ́ nìyẹn mi ò fẹ́ ká jìnnà síra. Ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Sit down. No. Please, jókòó my girl. Oh my God. Ṣé ìyẹn ló fẹ́ sọ tó tún torí ẹ̀ mọ́lẹ̀? No, your wish is my command. Your command. Oh
You see, listen. Má jẹ́ àṣírà wa gbọ́. You see, reason tèmi ṣe sọ bẹ́ẹ̀ ni pé tí mo ṣe ní mi ò fẹ́ dà ipò mọ́ àwọn ìyáálé ni pé o lè wọlé pẹ̀lú wọn tó ń sìn kọ́ máa ní pẹpẹ náà torí pé ìwọ nìyàwó kékeré wà lọ lọ́ta wà lọ dáná wà lọ sebẹ̀. Àmọ́ tó bá ní bẹ́ẹ̀ náà ló fẹ́ no. Well, èmi náà ni mo ní control of everything. Èmi lọ́lọ́run tó lọ lọ́wọ́ máa ṣe bí o ṣe wí yẹn. Ṣorí jẹ́ tí wọ́n á sọ nǹkan kan táwọn èèyàn mọ̀. Àwọn kan máa ń ní ọlọ́rọ̀ àbí ti dìdì. Etí tèmi ò di sí gbogbo nǹkan máa ń sọ o. Ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn èèyàn máa ní ó fẹ́ràn obìnrin jù. Ó ti láìkí obìnrin, ó fi yan sílé, ó ń dọ̀kà láàmú. Èmi náà sì máa fún wọn létí pé kò ní ra gbáfẹ́ni tí ò fẹ́ràn obìnrin. Ó di dandan kí n fẹ́ràn obìnrin torí pé obìnrin ló bí mi. Ara ìfẹ́ tí mo ní sí ẹ ni pé wàhálà tí àwọn tí mo gbé sílé tó ń fún mi ó pọ̀ jù. Mò ń dọ́dọ̀ wọ, mò ń rí peace. Mò ń dọ́dọ̀ ẹ, mò ń rí ìtẹ́lọ́rùn, mò ń rí love. Ó ń ṣí ẹ pẹ̀lú mi. That is number one. Ẹlẹ́nkejì àwọn ẹni tá a gbé sílé náà obìnrin ló kú bí. And I'm very sure ìwọ ló máa bí king of the house. Bẹ́ẹ̀ni. Tí o bá ti wálé wa bí ọkùnrin kí ló tún wá kù tí mò ń wá láyé. Lọ́rọ̀ lọ èmi ni máa bí àròlé fún ẹ. Amen. Èmi àyàbá mi bẹ́ẹ̀rẹ̀. Nígbà tí n bá ti wá ṣe yẹn kí ni mò ń wọ́ bèrè kiri fún mi ò ní ìdẹ. That is the reason my. Ọkọ mi máa bá ẹ lọ. Máa bá ẹ lọ. Máa bá ẹ lọ. Bá mi délé, olólùfẹ́ mi, onítèmi. Máa bá ẹ lọ. Bá mi délé o, onítèmi. Máa bá ẹ lọ. Olólùfẹ́ o, onítèmi. Ìfẹ́ mi. Ẹ kú ilé o. Ẹ káàbọ̀ o. Ṣàlàfíà rẹ̀. Ọpẹ́ nìkan lọ. Fine. Báwo lè fi? Ṣé o sì? Kí ló ń rùn dé báyìí? Kankan as in smelling. Mi ti mọ̀ kọ́ tó ń rùn but it's really irritating. Oh, I see. Oh, sorry, baby. Sorry. Bóyá tí ìyálé ẹ̀ tó gbọ́mọ kókó dání, tí o mọ̀ pọ́mọ kókó, ó máa change pampers, ó máa tọ̀, ó máa wẹ̀, ó máa bì. Bóyá yẹn ni ó ń rùn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mi ò kún ọyìn dáadáa, ẹ̀yin láti rewind nǹkan tẹ̀ sọ ń sìn because ẹ̀ ń sọ pé ìyálé or something, I'm lost, mi ò understand nǹkan tó ṣẹlẹ̀. Ẹni tí mo mú wálé fún nìyẹn, ìyàwó tí mo ṣe fẹ́ lé nínú Ṣọlá pẹ̀lú oúnjẹ. Mi ò fẹ́ kó bá yín lójijì àbí gẹ́sẹ̀ kẹ́ má máa lọ bọ́ láti ta. And of course ó ti lóyún, mo ní kí n wá introduce ẹ̀ sí Ṣọlá pé Fọlákẹ́rì ìyálé ẹ̀ ni. Ẹ káàsán. Bébí ẹ̀ ló gbé dání yẹn. Òun nìkan wá kọ́ òun náà tún wá ní ìyálé tó ìwọ ni ìyàwó pátápátá. Ìyálé ẹ̀ ń kọ́ ìwé ló wà. No mind. Jẹ́ mú ẹ wọ kó lè mọ room ti yẹ fún ẹ because n bá ní kó mú ẹ lọ ó lè máa take time. Bẹ́ẹ̀ tí wàá lè mú ẹ lọ́dún lò. Let's go. Kékulé gbọ́ kó sọ fún toko. Èmi níyàwó tuntun tí ọkọ yín ṣẹ̀ṣẹ̀ fẹ́. Mi ò dẹ̀ fẹ́ wàhálà. Mo dẹ̀ ti gbọ́ nípa every single one of you, especially you. Mo gbọ́ pé o máa ń frustrate ìyálé ẹ̀. Má bẹ́ẹ̀ mi dán wò because tó bá try ẹ̀ wà á tẹ́. Wà á tún wá kábùkùn pẹ̀lú ẹ̀. Òjò gbayọ̀ inú orin dùn. Àṣé òní. Kí ló ṣe yín? Ẹ dúró. Kí ló ṣe yín? Ẹ ya wèrè rí. Sorry, kí ló mo tẹ̀ ṣe ń lo ẹ̀fọ́? Ó ya wèrè rí ni. Àbòsíwín. Àbí wọ́n gún ẹ lábẹ́rẹ́ kan tí kò yé ẹ. Wọ́n gún ẹ̀yìn wọn bá mi. I'm talking to every single one of you. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ má yọ èmi lẹ́nu o. Torí èmi wá síbí láti wá bí àròlé fún ọkọ mi ni. Àfàìmọ̀ kí akẹ́yìndé mi kó má gbẹ̀gbọ́n mọ́ yín lọ́wọ́.
Rubbish. I call them illiterate. Raspy. Olólùfẹ́ mi. Jẹ́ nsọ́n kankan fún mi. Rúùmù ẹni máa sùn lálẹ́ yìí. Rúùmù ta ni? Ọlọ́run má jẹ́. Mo máa lọ sọ pé ọgbẹ́ ni. Rúùmù ẹni máa sùn. Rúùmù ẹni máa sùn. Fi mi sílẹ̀, Bámidélé tó ara ẹ̀. Adéọlá, why are you talking like this? Kò possible mi ṣe ní má fẹ́ rí ẹ. Oh, no. Don't say that. Tó bá mọ amount of love tí mo ní fún ẹ ní, o ní sọ pé bóyá mi ò fẹ́ rí ẹ. But the point is, àwọn iṣẹ́ tó wà ní orí table mi ó ti pọ̀ jù. No, má sọ yín. Kí ni mò ń ṣe fún àwọn ará tàbí mi? Even ní tí mò ń ṣe fún ẹ, ó ju tí mò ń ṣe fún ìyàwó mi lọ. Tó bá sọ̀rọ̀ owó, mò ń fún ẹ jù wọ́n lọ. Tó bá sọ̀rọ̀ tìbí, mò ń ṣe fún ẹ jù wọ́n lọ. Kí ni tó wá bá mi sọ? Sorry, you know what? Let me call you back. Should go, please. Okay. Hello, baby. How are you, madam? Oh, did you? Oh, very good. Very good. Okay. Order for anything like food, drinks, etc. Gbogbo tó bá wọ̀n ẹ̀jẹ̀ àti tó bá wọ̀n ẹ̀mí order for my débẹ̀ níbẹ̀ láìpẹ́. Appreciate that. Love you. Thank you. Yes, secretary. Yes, sir. Appointment with Anila. We have one appointment with Magdiva Group of Companies this morning, sir. Okay. Tó máa ṣẹlẹ̀ ni pé ẹ máa ní láti cancel appointment. Yes, sir. Because mo níbi kan tó wà very important láti lọ right now, and I will be back on or before 2 p.m. Okay, sir. You understand? Yes, sir. Another appointment. All right, sir. Let it go. What on the beat? Hey, honey, tell me Mommy, why now? Kí ló dé tẹ́ change ẹ? Ẹ ṣáà rí pé mò ń wo program lọ́wọ́. Lọ bèrè lọ́wọ́ àwọn fọ́fà dá ẹ. Ẹ wo ẹ bá mi dá padà jọ. Ṣé bí ló ń bá sọ̀rọ̀ bẹ́yìn? Ṣọ́tọ̀ sẹ́nu ni. Torí mo mọ̀ pé ìyá àti máa mú ẹja léwu lóògùn káàkiri ìwọ ọmọ burúkú yìí. Ṣé mo pa very very stupid ṣá? Ó wà kẹ̀rẹ̀ gágán kẹ̀. Ṣàkíyèwà tèmi ọ̀rá. Ṣé o rò pé mi ò mọ ẹni? Wo jẹ́ ìsànwọ́ fún ẹ. Ojúlówó ọmọ ló wà nù mí tí mo fẹ́ bí sínú ilé. Tó bá jẹ́ ìyẹ́ ẹ, àwọn ẹ̀ bá ibi tó ti rí ẹ lọ. Ìwọ ọmọ àlè. Kí lẹ mí? Kí n pa? Àwọn kọ́kọ́ dẹ́ ẹ ló pọ̀ ṣe mí lórí. Òṣèré àtàmárà ni. Like mother, like daughter. Bodies. Ish. Egba. We try not to shut down here, sister. You care for something? Chief, ebi tẹ ló ń pa mí báyìí. Ebi ń pa mí gan. Ebi, like food. Anything tẹ́ ẹ bá ní ó wà okay. Okay. Fún mi ṣe bí kan. Hello? Jọ̀ọ́ yọjú sí mi nínú ọ́fíìsì. Okay, so there be discussion. Yes, come in. Yes, sir. How are you? I'm fine, sir. Dear mi fẹ́ jẹun. Bá mi lọ sí fast food tó wà ní other side. Kó bá mi ra oúnjẹ wá fún mi. Irú oúnjẹ wo ni, sir?
Over to you, my dear. 2 portions is alright, but 2 portions of fried rice and chicken. Pẹ̀lú soft drink. Alright. Ẹ ṣé gan. Má pẹ́ yọ. Thank you. So, mo ń gbọ́rọ̀ ẹ̀. Chief, kì í béèrè mi. Even tí n bá ti pè yín, kì í pè mí. Sí. Problem tẹ́yin obìnrin ní nìyí. Àbí kí n sọ pé táwọn ọkùnrin máa ń ní pẹ̀lú ẹ̀yin obìnrin. Wọ́n ní ajá tó rí ni tó ń jùrù, tó tún padà rí ni tó ń gbó. There must be something. Èmi rò pé ó yẹ kó ní láti béèrè lọ́wọ́ mi ní èyí tó fi ń accuse mi. Ó ní mi ò ń béèrè ẹ̀, ṣé mi ò kí ń béèrè ẹ̀ tẹ́lẹ̀? And kò dẹ̀ ṣe méjì bí ojú àwọn appointments oríṣiríṣi tí mo ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, òun ló jẹ́ kí n bí sí. Okay, tí kò bá wá sí appointment nǹkan. Má bínú, accept my apology. Okay, apology accepted. Oh, thank you so much, my dear. Kílélẹ̀ Bámidélé. Ṣé ìtọ́jú àwọn ọmọ ẹlẹ́sìn òsì yìí ló fi ní tàǹtì tèmi? Bọ́dọ̀ máa wá sí ọ́fíìsì mọ́tẹ̀lì dáńsẹ̀ ọmọ náà sí láàárín. Ṣé torí ẹ̀ ló ṣe já wọnú ọ́fíìsì mi just like that anyhow? Mo ṣe wá ń pariwo níbí or what? Torí kí ni? Mo tẹ̀ bẹ́ẹ̀ lẹ́jọ́. Àǹtí pẹlẹbẹ. Kí lẹ ti ṣe wí? Mo ní kí ẹ bọ́ síta. No possible. Ó ṣe láti jáde torí kí ni? Owó aṣayé tiẹ̀, owó aṣayé tiẹ̀. Anybody ò ní right ó got what tiẹ̀ lónìí náà láti wọnú ọ́fíìsì mi kò máa ṣe bí authority. No. Àṣẹ gbọ̀gbọ̀gbọ̀ ẹ bọ́ síta. No. Àṣẹ gbọ̀gbọ̀gbọ̀ bọ́ síta. Ó ti lè lọ́nsìn. Bẹ́ẹ̀ni. Stand up! Kí ló fẹ́ ṣe? O fẹ́ jókòó. Ṣé bó ti lè lọ? Òun ti lọ. Kí ni ìwọ ń dúró mú? Mo ti ẹ̀ lọ tẹ́tẹ̀lẹ̀, mi ò lè dúró. Ó bẹ̀ta lókè kó tó lọ jẹ́ kí n fún ẹ ní warning. Nothing but warning. Má ever wá sí ibi mọ́. Má ní ọmọ mi rí, má dẹ̀ ní ọmọ ọ́fíìsì rí mọ́. Tó bá tún padà débí, ohun tí ojú aláìgbọràn rí, màá jẹ́ kójú ẹ rí. Èmi kò wá mọ́, mi ò wá mọ́. Yes, bye bye. Ẹlẹ́nu bí ẹni tó pick. Ìdílé jọjọjọ tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ tílẹ̀ mọ́ bí tẹ́lẹ̀ mọ́ bí àwàwà ní pariwo bí ọ̀wà wà. Congratulations on what? What did you deliver? Oh, wow. Actually, so fast. I pay náà ló dé hospital, ó ti bímọ. Ọlọ́run ṣé o, Ọlọ́run ṣé o. Èwo ló ṣe ọkùnrin ni àbóbìnrin this time? Obìnrin. Again. No problem. Ọmọ náà ni gbogbo ẹ̀. Okay. Èmi náà máa bá yín hospital láìpẹ́. Máa dé bá yín. Ẹ ṣé doctor, thank you so much. Ẹ ṣé. One on the beat. Ah.
Fẹ́mi. Ẹ káàbọ̀. Báwo ni dé yín? Ọmọ ọwọ́ ẹ̀ ti ń sùn. Owó TV lọ, bóyá màá lọ tẹ̀ sílẹ̀. Kí ló ṣe yín ṣe kò sí? Ìfẹ́ mi. Ó máa wà ká o. Láti ìgbà tí mo ti bímọ tó jóbìnrin kan, mi ò ti rójú lẹ́nu. Tí bá bá sọ̀rọ̀ ṣe ló máa dá mi lóhùn kan mi. Ṣóbìnrin ò ṣọmọ ni? Àti pé ṣé mi lọ lọ́hùn? Mi ṣàṣọ lọ́lọ́run ló ṣọmọ náà. Ibi tí mo lè bóbìnrin tó bá yá náà tó náà wá ló yá. Máa bọ́kùnrin náà ṣó lè tó yẹn ni. Ìmàrí sí gbogbo eléyìí o. Àwọn lè pọ̀ lára mi àtòbìnrin àtọ́ gbogbo wọn ló wà lára mi. Má tẹ́ ní sọ̀rọ̀ ni. Láti máa bójú sókè, máa bójú sókè. Bàbá ẹ̀ ní ọ̀rọ̀ bàbá ẹ̀ ní ọ̀rọ̀. Kí ló mú yín kí nìkan náà? Kí ló mú yàrá ṣẹ? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Èmi mọ̀ nǹkan tó mú ọwọ́ sáìbọ̀ bí ẹni tí nǹkan lé wọ́n dẹ̀ wá já kí mọ́tò gbà. Kí ló ṣẹlẹ̀? Èmi nìkan lé. Kí ló dé? Ẹ má fọkọ mi o. Ó ti jẹ́ pé mọ́tò tí èmi fẹ́ gbé jáde lẹ́nu mú kọ́kọ́rọ́ ẹ̀. Ẹ jọ torí Ọlọ́run o. Ṣé o lè gbé mọ́tò mi tó wà ní kọ́pàtì jáde ni? Tó bá ní ọ̀pọ̀ lè gbé mọ́tò mi kó fẹ́ sẹ́yìn ní my friend. Ṣé o wọ wèrè? Ìyàwó ìṣe ẹ̀ ló sẹ́wọ̀n. Sípò rẹ̀ kò ní yàrá jẹ́ ẹ̀kọ́ wèlé. Ẹgbẹ́ ló dé náà. Sípò rẹ̀ nǹkan tó ṣe rẹ̀ ṣe. Àwọn wo nìyẹn? Ṣé ẹ rí pé ẹ ń disturb ará àdúgbò ni? Ó ní ìyàwó ẹ̀ tún ti dé o. Kí ló ṣe? Ìyàwó ẹ̀ tún ti gbéṣẹ́ ẹ̀ dé o, tún ti bẹ̀rẹ̀ o. Mọ yẹ ni kí ló dé? Mo mú kọ́kọ́rọ́ mọ́tò, mo dẹ̀ fọ́ mọ́ kó máa nìṣó, mo fẹ́ jáde. Ó tàn, Ọlákédè mú kọ́kọ́rọ́, jágbà lọ́wọ́ ọmọ yẹn. Ṣé yẹn ló wá fariwo ládùúgbò? Ìgbà tí Fọlákẹ́ ti gba kíì lọ́wọ́ ọmọ, ìwádìí lọ mú kíì mi, ìwádìí ìgbà tí ò ṣe pé kò sí mọ́tò mi lé. Bámidélé, ó sì máa sọ̀rọ̀ báyìí. Mò ń sọ̀rọ̀ bí ẹni pórí mi ò pé. Rárá. Mi ò fẹjọ́. Lọ mú kíì mọ́tò mi, fi kíì yẹn lẹ̀ fún Fọlákẹ́ kó máa lọ́bi tó ń lọ. Tó bá dẹ̀ mọ̀ kó lè jáde mọ́ wọlé lọ, kò tún bẹ́ẹ̀ lọ. Èmi Bámidélé. Ọ̀rí ẹ̀. Ẹ má mú kankara yẹ́lò àti bíláàkì mẹ́. Ẹ má mú kankara wáìtì yìí o. Ẹ bẹ̀rẹ̀ sí lọ bí dẹ́ẹ̀ lọ. Ẹ̀yà aláìní. Ìwọ nílé ìwọ bẹ́ẹ̀ ní sọ fún ṣé pàṣẹ fún ẹ̀. Ìwọ máa bẹ̀rẹ̀ sí. Ṣé enjoy oúnjẹ yín? Oh my good God, every bit of it ni mo enjoy, but ìwọ ló prepare now. Bẹ́ẹ̀ni. Why are you asking? Kí ló dé tó tún béèrè pé ṣé mo enjoy ẹ? O mọ̀ pé each and every time tí n bá ń rí ẹ inú mi máa ń dùn. Ó di dandan gbogbo tó bá wà ní surrounding ni kí n máa enjoy ẹ. Oúnjẹ ni o, ìwà ni o, ọ̀rẹ́ ni o, ẹbí tó ní ni o, gbogbo ìṣesí ẹ tó bá ń rẹ́rìn ó máa ń múnú mi dùn ni. So mo láti enjoy it more so mo láti sọ tán oúnjẹ yẹn dùn. Really? Honest. Oh, thank you. You see? Kí ni wá ń sọ? Bàbá fọmọ ọwọ́ máa lù kàn pa. Kò wá sí iye ìgbà tí mo bá ti ń rí ẹ máa ń gbàgbé ìrònú pé kí n má lọ lé mọ́ ló máa ń ṣe mí. Èmi ò wá mọ Ọbọ́lọ́dùmarè ṣe wá ń ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ o. Kí ló dé tí ò ṣe é pé ìwọ ni kí n kọ́ rí lọ́jọ́ àárọ̀ ní jíǹjì kí n fi ẹ ṣe aya àkọ́kọ́? Kí ni mò ń wá kiri? Ìfẹ́ mi. Ó dẹ̀ ní nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Kí ni wọ́n ń bẹ̀ lẹ́rù láti sọ? Wo bí ẹni àìfọlóró ń dé ní tó bá máa sọ fún mi sọ kí n gbọ́. Mo ní ìjẹta ara mi ò yá so mo wá lọ sí hospital. Ìgbà tí mo rí doctor láwọn máa run test. Ìgbà tó wá run test tún. O ní malaria ni? Typhoid? Sọ kí ni wọ́n ṣe ẹ́? Mo ti lóyún. Come again. Mo lóyún. Doctor
doctor ló ti lóyún. That means you are carrying my baby. You don't mean it. Come on, yeah. Your hand. Bínú for what? Thank you, God. Into mo expect lọ́dọ̀ ẹ̀ náà nìyẹn. Kí ni mo wá ń bínú fún? Kí ló dé tó ti pè mí kó ti sọ yẹn fún mi? Mo máa dúpẹ́ o. Ó túmọ̀ sí pé kò sí wàhálà fún ẹ mọ́ látẹ̀ni lọ. À ń ná gbàrà, à ń ná gbòòrò, à ń rìn lọ́sàn-án, ibo ló ń lọ, mo fẹ́ lọ ṣe business, mo fẹ́ lọ ṣe tọ̀hún. Mi ò dá business kankan o. Mi ò ràn ẹ́, mi ò fẹ́ wàhálà. And of course, ṣọwárí relationship mi àti ẹ yìí, mo fẹ́ kó lọ sí next level. Mi ò ní dà ẹ́ pọ̀ mọ́ àwọn ìyálé tó ti wà nílé débi tó máa dà ẹ́ láàmú. Máa wá duplex kan níbi tó dáa, bóyá Màgódò ló fẹ́ ni o, bóyá Lekki phase 1 or 2 ni o, bóyá VGC ló fẹ́ ni o, anywhere kò bá jẹ́ Kòyí, kò bá jẹ́ Osborn, ṣáà ti name it, máa gbà fún ẹ. Mi ò dẹ̀ mind o, tó bá jẹ́ pé ibi tó wà yìí náà tó ti ń gbé tẹ́lẹ̀ náà lo ìfẹ́ máa lò lọ, mo ready láti continue láti máa sanwó ẹ lọ fún ẹ, kò sí wàhálà, èyí tí mo fẹ́ fún nìyẹn. Love you too, baby. God bless you. Shaking good drinks. No, I'm okay. You me cheer people. Okay. Shaking. What is it? Olórí kò dé jọ. Mo fẹ́ bẹ̀ fún kankan. Kí ni yẹn? Mo kú mọ̀ pé mi ò ṣe ní wàhálà. Mi dẹ̀ láìkì wàhálà mi fẹ́ràn ìjọ̀gbọ̀n. Ibi tó bá ti gbé mi sí báyìí bẹ́ẹ̀ náà ni mo jókòó sí. Bọ́jọ́ tó yọ náà. Sórí orí tí mo gbé wá, kí n ṣorí ìta, orí mi ilé ni. Mo fẹ́ kó fẹ́ mi sínú ilé. Kó dà mí pọ̀ mọ́ àwọn ìyàwó tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀. Gbogbo nǹkan tó bá ti ní kí n ṣe ni màá ṣe. Ó kúkú mọ̀, ìrìnṣẹ́ ní sẹ́rí mọ́nì. Mi láìkì wàhálà tó bá ti ló fẹ́ mọ àwọn òbí mi dédé tó bá dẹ̀ ti ní kò tí ìyá náà ní anytime tó bá fẹ́ but jẹ́ kí n jí láàárọ̀ kí n dálẹ́ kí n fẹ́ sùn kí n rìn ó tí mo fẹ́ nìyẹn bí mo fẹ́ ká jìnnà síra. Ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Ìdàbíyàwó. Sit down. No. Please, jókòó my dear. Oh my God. Ṣé ìyẹn ló fẹ́ sọ tó kún torí ẹ̀mọ́lẹ̀? No, your wish is my command. Your command. You see, listen. Má jẹ́ àṣírà wa gbọ́. You see, reason tèmi ṣe sọ bẹ́ẹ̀ ni pé tí mo ṣe ní mi ò fẹ́ dà ipò mọ́ àwọn ìyálé ni pé o lè wọlé pẹ̀lú wọn tó ń sìn kọ́ máa ní pẹpẹ náà torí pé ìwọ nìyàwó kékeré wà lọ lọ́ta wà lọ dáná wà lọ sebẹ̀. Àmọ́ tó bá ní bẹ́ẹ̀ náà ló fẹ́ no. Well, èmi náà ni mo ní control of everything. Èmi lọ́lọ́run tó lọ́wọ́ máa ṣe bí o ṣe wí yẹn. Ṣorí jẹ́ tí wọ́n á sọ nǹkan kan táwọn èèyàn mọ̀. Àwọn kan máa ń ní ọlọ́rọ̀ àbí ti dìdì. Etí tèmi ò di sí gbogbo nǹkan máa ń sọ o. Ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn èèyàn máa ní ó fẹ́ràn obìnrin jù. Ó ti láìkí obìnrin, ó fi yan sílé, ó ń dọ̀kà láàmú. Èmi náà sì máa fún wọn létí pé kò ní ra gbáfẹ́ni tí ò fẹ́ràn obìnrin. Ó di dandan kí n fẹ́ràn obìnrin torí pé obìnrin ló bí mi. Ara ìfẹ́ tí mo ní sí ẹ ni pé wàhálà tí àwọn tí mo gbé sílé tó ń fún mi ó pọ̀ jù. Mò ń dọ́dọ̀ ọwọ́, mò ń rí peace. Mò ń dọ́dọ̀ ẹ, mò ń rí ìtẹ́lọ́rùn, mò ń rí love. Ò ń ṣí ẹ pẹ̀lú mi. That is number one. Ẹlẹ́nkejì àwọn ẹni tá a gbé sílé náà obìnrin ló kú bí. And I'm very sure ìwọ ló máa bí king of the house. Bẹ́ẹ̀ni. Tí o bá ti wálé wa bí ọkùnrin kí ló tún wá kù tí mò ń wá láyé. Gbọ́rọ̀ lọ èmi ni máa bí àròlé fún ẹ. Amen. Èmi àyàbá mi bẹ́ẹ̀. Nígbà tí n bá ti wá ṣe yẹn kí ni mò ń wọ́ bèrè kiri fún mi ò ní ìdẹ. That is the reason my. Ọkọ mi máa bá ẹ lọ. Máa bá ẹ lọ.
Ẹ kú ilé o. Ẹ káàbọ̀ o. Ṣàlàfíà ni. Ọpẹ́ ní fún lọ. Àwọn ẹ̀yìn. Fine. Báwo lè fi? Ṣé o sì? Kí ló ń rùn dé báyìí? Nǹkan as in smelling. It's a mokotun, but it's really irritating. Oh, I see. Oh, sorry, baby. Sorry. Bóyá tí ìyálé ẹ̀ tó gbọ́mọ kókó dání, tí ó mọ̀ pọ́mọ kókó, ó máa change pampers, ó máa tọ̀, ó máa wẹ̀, ó máa bì. Bóyá yẹn ni ó ń rùn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mi ò pọ́n yín dáadáa, ẹ̀yin láti rewind nǹkan tẹ̀ sọ ń sìn because ẹ̀ ń sọ pé ìyálé or something, I'm lost, mi ò understand nǹkan tó ṣẹlẹ̀. Ṣé tí mo mú wálé fún nìyẹn, ìyàwó tí mo ṣe fẹ́ lé nínú Ṣọlá pẹ̀lú oúnjẹ. Mi ò fẹ́ kó bá yín lójijì àbí ẹ̀ẹ́sẹ̀ kẹ́ má máa lọ bọ́ láti ta. And of course, ó ti lóyún. Mo ní kí n wá introduce ẹ̀ sí yín. Ṣọlá pé Fọlákẹ́rì ìyálé ẹ̀ ni. Ẹ káàsán. Bébí ẹ̀ ló gbé dání yẹn. Òun nìkan wá kọ́ òun náà tún wá ní ìyálé. So ìwọ ni ìyàwó pátápátá. Ìyálé ẹ̀ ń kọ́ ìwé ló wà. Má mind. Jẹ́ mú ẹ wọ kó lè mọ room ti yẹ fúnra ẹ because n bá ní kó mú ẹ lọ ó lè máa take time. Bẹ́ẹ̀ tí wàá lè mú ẹ lọ́dún lò. Let's go. Kékulé gbọ́ kó sọ fún toko. Èmi níyàwó tuntun tí ọkọ yín ṣẹ̀ṣẹ̀ fẹ́. Mi ò dẹ̀ fẹ́ wàhálà. Mo dẹ̀ ti gbọ́ nípa every single one of you, especially you. Mo gbọ́ kó máa frustrate ìyálé ẹ̀. Má bẹ́ẹ̀ mi dán wò because tó bá try ẹ̀ wà á tẹ́. Wà á tún wá kábùkùn pẹ̀lú ẹ̀. Òkè ó gbayọ̀ inú orin dùn. Àṣé òkè. Kí ló ṣe yín? Ẹ dúró. Kí ló ṣe yín? Ẹ ya wèrè rí. Sorry, kí ló mo tẹ̀ ṣe ń lo ẹ̀fọ́? Ó ya wèrè rí ni. Àbòsíwín. Àbí wọ́n gún ẹ lábẹ́rẹ́ kan tí kò yé ẹ. Wọ́n gún ẹ̀yìn wọ́n bá mi. I'm talking to every single one of you. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ má yọ èmi lẹ́nu o. Torí èmi wá síbí láti wá bí àròlé fún ọkọ mi ni. Àfàìmọ̀ kí akẹ́yìndé mi kó má gbẹ̀gbọ́n mọ́ yín lọ́wọ́. Rubbish. I don't know. Illiterate. Brass people. Nonsense. Bámidélé ṣe nǹkan. Mọ̀mọ́. Tá mọ̀mọ́ ẹ. Ẹ má sọ̀rọ̀. Ish. Ṣọlá ó tiẹ̀ lè change. Ó ti like erékeré jù. Ẹ mọ̀ pa need láti máa top ẹ̀ kó lè bá strong. Àti wípé ẹ mọ̀ pé mi jẹ́ kan náà àwọn obìnrin tí mi ò kí ń deny ọkọ mi. So mi lè deny yẹn. Anyway, you are very correct. Ká máa top ẹ̀ ló máa fún wa ní ìtànfẹ́. Mo ṣe stand on my point. Tí ó bá jẹ́ ọkùnrin gẹ́gẹ́ bí mo ṣe wí, mo ready láti wíìlì gbogbo ogún mi fún ìwà àti ọmọkùnrin náà. Oya. No problem. Sí wàhálà. Come on, baby. Aláṣọ wà. Oh my God. Àwọn olórí burúkú máa pò kẹ́. Wèrè tó ń sọ̀rọ̀ èmi yìí náà ni mo mú kọ́kọ́rọ́. Jọ̀ọ́ torí Ọlọ́run. Ṣé mọ́tò ẹ ni tó fi sọ pé òun wá kọ́kọ́rọ́ mọ́tò? Kọ́kọ́rọ́ mọ́tò ọkọ̀ ti tèmi mú ìwọ náà wá kọ́kọ́rọ́ mọ́tò. Mo gbé. Ìwọ ló mú kọ́kọ́rọ́ tó tí mo fi kọ́kọ́rọ́ sínú yàrá mi àbí? Ṣé kọ́kọ́rọ́ ẹ ni àbí kọ́kọ́rọ́ ọkọ̀ wa? Ṣé mo kọ́ tó ṣẹlẹ̀? Sórí kí tó la ojú mi bámi mú kọ́kọ́rọ́ ojú mi yẹn ní kíákíá. Ọ̀rọ̀ wa lè ní ẹ́ fún kó wa làjú yẹn. Wá
ṣùgbọ́n kí mo ti sọ fún ẹ nígbà tí mo wọ̀ lulẹ̀ mo sọ fún ẹ pé kó má tọ́ mi pé kó má dọ́dọ̀ mi kó má ta sí mi rárá. kí ló fẹ́ ṣe ṣé torí mò ń wú ẹ̀ wọ́n wú rẹ̀ ṣé yín bá fi lé níkùn yẹn ó ń wọ̀ wọ́n àlẹ́ yẹn èdè ló bá fi ó dẹ̀ gbólórí burúkú ni ẹ̀ ìkùn ló ṣì èrè ìkùn ló ìkẹ́ mo lè fún òun ṣe ìkùn yín ló dì sí máa wá ṣọ́nà ó ṣì èrè yẹn dàrú àwọn ẹgbẹ́ ìpínlẹ̀ ìyá yẹn lọ rò pé mo jẹ́ ìgbé kí ni ìyá tó bá ṣe kẹra mọ́ yẹn kí ló fẹ́ ṣe ṣé ti máa mú ẹ máa nù ẹ èmi máa nù ẹ máa nù ẹ yẹ wàá nù ẹ máa wàá nù ẹ mí olórí burúkú máa kàn bí o olùsí yẹ olórí burúkú máa kàn bí o kiri wẹ́rẹ́ Obìnrin alágbá. yẹ ọ̀pẹ̀lẹ̀ ẹ̀kọ́ fi mi dànù yẹ yẹ ẹ̀kọ́ fi mi dànù yẹ Competition. olórí sọ fi mi dànù yẹ Èmi ni mo ní o. Don't touch it. Bọ́yá ni Ṣọlá. Èmi ni mo ní o. Èmi ni mo ní o. lọ́ọ̀yà mi ò máa wọ́n tì ẹ́ ọ̀rọ̀ ẹnìkan ò gbọ́dọ̀ tán náà sọ ni mo ṣe ní owó dán kí n jáde kì í ṣọ̀rọ̀ tí n lè máa sọ ní sitting room nítorí pé òkèrè létí. now lọ́ọ̀yà tẹ́tí kò gbọ́ ṣó mọ̀ pé will mi tí ya ṣe last Fọlákẹ́ ló favour ìdí tí mo dẹ̀ ṣe kó favour Fọlákẹ́ ni pé nígbà tí ó lóyún láti ṣe will yẹn mo wá rò pé ọkùnrin ló máa fi ọmọ yẹn bí but unfortunately obìnrin ni Fọlákẹ́ bí Ṣọlá pé nísìnyí òun ló wá ṣẹ̀gbọ́kùnrin so à ń láti wá tún will yẹn ṣe tó gbọ́dọ̀ favour Ṣọlá pé àtọmọ ẹ̀ ọkùnrin nítorí king of the house nìyẹn so Ṣọlá pé àti ọmọ ẹ̀ ọkùnrin tó bí ni will yẹn máa favour that is not to say wípé àwọn tó kù náà wà ní fún wọn ní kéékèèké o but ó ń láti favour Ṣọlá pé àtọmọ ẹ̀ ọkùnrin náà apart from pé mo ti promise ẹ mo wá mìíràn nísìn you know what n ta ma ṣe ni immediately after my birthday kò wá rí mi níjọ́ kejì lọ́fíìsì ìjọ́ kejì ọjọ́ ìbí mi tẹ̀ bá ti ṣọjọ́ ìbí tán máa bọ̀ lọ́fíìsì máa sọ bá ṣe máa ṣe but the point is ó gbọ́dọ̀ favour Ṣọlá pé àtọmọkùnrin tó bí fún un ó ti gbọ́ ní tí mo fẹ́ fi bẹ́ẹ̀ sọ náà ni ìwọ náà rí pé ọ̀rọ̀ òkùnkùn ní báyìí. ó ṣe gan bí n pé má bínú pé mo gba táìmù ẹ kò ṣàmù kó obìnrin ìwọ náà kó bá lè dà ni mò ń ṣe sórí nǹkan tí mo fẹ́ fún ẹ tó bá ti bá mi ṣe bí mo ṣe sọ fún ẹ lórí fóònù mo inú mi á dùn ún má dẹ̀ ṣe ẹ dáadáa jọ nítorí ọlọ́run fi jọ ọ́ sórí kìíní yìí ṣáàmì ṣòkòrò lò dàtọ̀ ó tán tó bá ti lò ó ti tán ṣùgbọ́n páyé ti ráyé ọ̀làjú. Yes ma. mo sọ fún mi pé màá ṣiṣẹ́ dáadáa bí. Yes ma. ìwọ fún mi ní àkáǹtẹ̀ màá bẹ̀ fi 100,000 síbẹ̀. 100,000 ma. bẹ́ẹ̀ ni fún mi. ẹ ṣé gan ma ẹ ṣé gan ẹ ṣé gan ẹ ṣé gan. ṣé gan. 001. ọ̀gá mi ò. Aguarda. Oh, my darling wife. Happy birthday to you in advance. Nínú owó, nínú ọmọ, nínú àlàáfíà àti àìkú balẹ̀. Èmi ò tiẹ̀ mọ̀ pé ti ṣe. How are you, honey? I'm good. Oh, happy birthday in advance, darling. I wish you many more prosperity. Amen. Oh, Oh, thank you so much. Oh, wà nulẹ̀. Ọkọ mi. Yes, o. Ó wá sọ fún mi. Oh, I'm sorry, má bínú. Bí mo ṣe ń dé, làwọn ìyáálé ẹ̀ náà kàn sáré pàdé mi lọ́nà. Wọ́n dẹ̀ ń wish me happy birthday in advance. Wọ́n bá gbé mi pa fún mi. Má bínú. Okay, happy
undiluted birthday. Thank you so To the boo of my life. Serious? Sí ìfẹ́ tèmi nìkan ṣoṣo. Ọkọ tèmi nìkan ṣoṣo. Bàbá ọmọ mi. Ọmọkùnrin kan ṣoṣo tó wà nílé. Oh my God. Adédayọ̀. Bàbá Adédayọ̀. Yes, sir. Adé orí ẹ̀. Of course. Adé orí wa. Of course. Hey, àrẹ̀mọ́nulé yọkọ mi. Happy birthday. I love you. Love you too. Kó wá mọ̀ kó tó ṣẹlẹ̀. I don't. Mo prepare special fún mi. Really? Bẹ́ẹ̀ni. A máa bẹ̀rẹ̀ fàájì yìí. Against tomorrow? A máa ṣe láìpẹ́ yìí dọ̀la. Okay, let's go. Ìbejì ọkùnrin mo tún máa bí fún ẹ. Let's go. Ìbejì ọkùnrin. Just imagine. Ọmọ tí ò níbi tí ò ní àrùn. Ọmọ tí ò dá nǹkan tí ẹ̀ dá kò ṣe rí pàápàá. Ní ìmọ̀ bí tí ìfẹ́ mi ti lọ ń rọmọ rárá àtàwọn onídọ̀tí àtọ́lé olóhùn yẹn wá sùn lẹ̀. Èmi ń bá the love of my life sọ̀rọ̀. Ó kò mọ ọbẹ̀ kúrò wájú mi just like that. Àwọn ọmọ yìí ọ̀ká ní rùn wọlé adẹ́gbàgbọ́n lé. Kájú sí bá ti rí. Ìyá mi, abẹ́rẹ́ ẹ̀rọ ìfẹ́. Ṣé o gbọ́ wèrè? Ṣé wọ́n ò dì ẹ́? Ó wọ́ wèrè. Ẹni tí wọ́n bù. Àwọn ẹ̀gbọ́n ẹ̀. Mami o, advance ma. Ẹ kó palẹ̀ wọ́n la wa. Ẹ kó palẹ̀ wọ́n la wa. Wọ́n ní sọ̀rọ̀ wọ́ wèrè. Kó lè bu. Kó sì padà wá báyìí jáde. Àná ọ́fíìsì mi ẹ lọ rè é jẹ iná. Ògiri àlàpà, commotion, competition. Èmi ni mo ní o, don't touch it. Mọ́yẹ̀mí, Fọlákẹ́, Ṣọlápé. Èmi ni mo ní o, èmi ni mo ní o. Ògiri àlàpà, commotion, competition. Èmi ni mo ní o, don't touch it. Mọ́yẹ̀mí, Fọlákẹ́, Ṣọlápé. Èmi ni mo ní o. Happy birthday once again, darling. Thank you so much. Ọmọ lọ́jọ́ ìbí o. Àwa ṣètò fún un. Okay, darling. All right. Èmi ni mo ní o, don't touch it. Mọ́yẹ̀mí, Fọlákẹ́, Ṣọlápé. Èmi ni mo ní o, èmi ni mo ní o. Cause trouble, ògiri àlàpà, commotion, competition. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, oh God. Happy birthday to you. Hip 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 hooray! Hip hip hooray! Hip hip hooray! Chairman sir,
the rest of your days will be the best of your day. Amen. 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 Ìgbà ọdún kan ni sir. Thank you so much. Thank you so much. Thank you so much. Mo really appreciate each and every one of you. Mo dẹ̀ gbàládùra pé Ọlọ́run ní fẹ́ iṣẹ́ àṣemọ́ fún mi. Lágbára Ọlọ́run ẹ̀yin náà rọ́mọ rẹ tó máa celebrate yín délé lọ. Mi ò ní regret pé ẹ wá bá mi ṣiṣẹ́ níléeṣẹ́ mi. Ẹ̀yin náà ò ní regret pé ẹ ń bá mi ṣiṣẹ́. Bí n bá ní kí n sọ bí inú mi ṣe dùn tó mi ò lè explain. Àárín mi àtọlọ́run mi nìkan ló wà. Mo appreciate yín gan. Ẹ ṣé gan. It's called for celebration, sir. Of course. Mo tiẹ̀ ti gbé kéèkì táwa bá mi celebrate lọ. Wọ́ndà ẹnìkan bọ́ sínú. Oya. Thank you, sir. God bless you. Dáhùn. Oya yẹ gbé bọ́ọ̀lẹ̀. Yes, coming. Happy birthday once again, sir. Thank you so much, Adebimpe. Mo mọ̀ pé wọ́n ló máa jẹ́ brain behind gbogbo wishes. I trust you. Sir, someone brought this package for you. Wọ́n sọ pé tẹ́ bá ti dá lẹ́tà yẹn, wọ́n mọ ẹni tó sẹ́yìn sí. Okay. Later. Mo ti mọ̀ Dora ni. Dora. Oh, beautiful. Happy birthday to you, my darling. Thank you so much. Mo ti mọ̀. Yes, sir. Sir, what about your tea, sir? Mi ò ní mind o. Tó bá lè sáré ṣe fún mi. Ó ṣe. Dora. Hello. Dora, how are you? Thank you so much. O ṣé mo dúpẹ́. Mo dẹ̀ rọ́wọ́ ẹ. Mo rí package tó gbé wá. Wine àti lovely card tó fún mi tó send. Kò sí nǹkan tó bá àti bára gift fún yín lọ́jọ́ birthday. That is my own way to wish you happy birthday. Inú mi ló tó bá ń ṣe báyìí ṣé inú èèyàn ni máa dùn. But ọ̀rọ̀ ẹ kò yé mi. Mi understand. Dàbí nígbà míì wàá ṣe ohun tó dùn yàn, nígbà míì wàá tún ṣe ohun tó dùn mọ́yàn. Ìyẹn ni kò má gbé wá. Tá a bá ń jà bí ká kú kọ́. Amen. O ṣé mo dúpẹ́. God bless you. Oh, thank you. Thank you so much. Kọ́ọ̀tù kéèkì yẹn fún mi náà. Kémi náà lè jẹ́ ń bẹ̀. Because Yoruba bọ̀, wọ́n ní ẹni ta torí ẹ̀ pàdé yẹn. Ìwé ló ń jẹ. Àbí bẹ́ẹ̀ kọ́? Yes, sir. Thank you. Yeah, kọ́ọ̀tù fún mi. Okay. Fast. Oh, yẹn náà ti tó. It's okay. Thank you. Ọya páàkì ẹ̀ kó máa gbé yòókù lọ. Èmi náà máa join you. Ṣé gan, sir. Thank you very much, sir. Very soon. Ṣé láì kéèkì, sir? Very. Àti pé fámílì mi tí wọ́n ti lọ́ máa bá mi jẹ́ kó padà sílé. Orí ẹ̀ mo ṣùgbọ́ láti ní ìtọ́. Oh God. Ibo lẹ rush lọ gan. Bẹ́ẹ̀ni kí kọ̀gá. Oh God. Kí ló ṣẹlẹ̀? No, imagine, ìwọ náà sọ̀rọ̀. Mo ṣe mistake kọlu kéèkì birthday cake ọ̀gá ni ó dẹ̀ náà ń bọ̀ sálẹ̀ wá fún àbí ya fọ́tò. Birthday cake ọ̀gá. Ọ̀gá is coming to take pictures o. Kí ni màá sọ fún? Bọ̀ kí ni wọn náà rò tó fi kọlẹ̀ tó gbé kéèkì bọ̀? Mo ṣáà sọ pé mo ní problem pẹ̀lú ìyàwó mi lé. Kọ́ yẹn ni mo ń receive lọ́wọ́ tí mo fi wá kọlu ohun tí mi mọ̀ pé ń gbé kéèkì bọ̀. Anyway, ọmọ tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Ẹ clear ibi báyìí. Ní ìdákọ̀gà tó dé. Kọ́ tó wá bá kíní ìyàmàyàmà nílẹ̀ kó dà. Àmì ìwà ìwà àti ìyàwó ẹ̀ kí ni problem ẹ̀ náà? I don't know. Ẹgbẹ́ kí ni ẹ̀ ló gbọ́ ẹ̀ kò ní ìgbò ń ṣe kọ́tà máa ṣe wàhálà lórí ìjà rẹ̀. Ìwọ náà wàá clean ẹjọ́ pé kúrò lẹ́lẹ̀. Ìgbà
mi tọwọ́ bọ̀ sálẹ̀ má fọwọ́ obìnrin gbé. Mo bọ̀ jọ. Ká gbé jèrè. Dora ọmọ náà surprise mi àkọ́kọ́ kí tiẹ̀ ló ṣe mọ̀ pé ní ní ọjọ́ ìbí mi tó fi dí mi fi ti pé kó ń fún mi ní birthday present ó tún máa fún mi ó tún wá jẹ́ favourite wine mi náà ló tún rà wá fún mi ó jọ mí lójú àṣelóhùn bíi Elédùmarè lọ́wọ́ náà. Ẹni tó wá ṣe ohun tó dáa fún ni báyìí kí ni ó yẹ kéèyàn ṣe fún rẹ̀ ó yẹ kémi náà lè surprise ẹ ọ̀nà wo ni mo lè gbà surprise ẹ o yẹ kémi náà transfer owó sórí fóònù máa transfer owó sórí fóònù àbí opportunity lélẹ́yìí jẹ́ kí n kú send owó jẹ́ n fún lówó tó tówó tó jowó lọ kí n let me just pay her off kí n fi pay her off torí níta ṣe ń kóbìnrin jọ torí ká lè bí ọmọkùnrin ni mo dẹ̀ ti rí ìyàwó tó ti bí ọkùnrin fún mi so kó má dàbẹ̀ ni pé mo ń cheat ẹ̀ I will do that let me do that right now mo máa dúró owó tí màá send sí. ṣé tí mo wá ṣe lálẹ́ yìí ò léwu báyìí torí tó bá ti rí alert afẹ́ ní kóun pè mí kóun máa dúpẹ́ mi ò dẹ̀ ní fẹ́ kó máa pè mí lẹ́gbẹ̀ẹ́ àwọn ìyàwó mi kàkà má tún lọ fóònù jẹ́ kí n pa fóònù at least tó bá tiẹ̀ wá dàárọ̀ là tí n bá wà lọ́fíìsì tó bá pè mí èmi tó bá dúpẹ́ lọ́wọ́ mi náà dúpẹ́ lọ́wọ́ ẹ̀ máa nítorí ohun tó ṣe oore tó ṣe lèmi náà ṣe ṣoore padà. $5 million from Bamidele is a lie. Dora, wake up. Ṣé o lára ni? Àbí surprise ló fẹ́ ṣe fún mi ni. Jẹ́ sáré pè padà. Ló ń bí o lọ. Nígbà tó ṣe message sí mi sínsìn. Kí ló wá ṣe nọ́mbà ẹ̀? Mo mà dáhùn o. My love. Adédayọ̀mí. Ẹni yára lògùn pè. Nísìn tí Will yẹn ti favour me. I need to act fast. Yes. Sweetheart. Oh yeah. Hi, sugar boy. Hi, sugar boy. Hi, sugar boy. Birthday boy. Yes, darling. What's about Pulewa? Oh, very good. Bá mi gbé lẹ́m̀bẹ̀ yẹn. Oh, Jenny. Gbogbo ẹ̀ náà ni màá jẹ. Màá jẹ kí n tó sùn. Màá jẹ. Sure, okay. Yes, I do. Ṣé
tó dé. Okay. Mo ń bọ̀. Èmi náà máa pè ẹ́ láìpẹ́. Ara ń tàwé ni. Kí n tan fóònù sílẹ̀ ń sìn ọ́ lè jẹ́ bátan bá wọlé ló máa pè. Apple. Bámidélé dìde lẹ ti mọ̀. Bámidélé. Bámidélé. Mo dáhùn. Bámidélé má bá mi ṣeré kéré náà mi ò lẹ́yìn gbogbo eré báyìí náà. Ẹ ò lè jọ dìde náà. Bámidélé. Bámidélé. Yé! Mo dáhùn. Bámidélé! Ẹ gbà mí o! Ẹ gbà mí! Ẹ bá mi jí Bámidélé. Kí wọ́n bí ti báwo? Kí ló ṣe wọ́n? Ẹ bá mi jí Bámidélé ẹ ṣàánú mi. Ẹ jẹ́ kó ṣí kẹ́tọ̀ kí ló ṣe àgbẹ̀rẹ̀ ṣe é ọ̀gbìn. Kó ṣí ẹ̀rẹ̀ Bámidélé máa jà. Dárí tàmí lọ rẹ̀. Dárí tàmí lọ rẹ̀. Kò máa dáhùn. Yé mo pè mí kò dáhùn. Dárí tàmí lọ rẹ̀. Jẹ́. Kí ló fi ṣe wọ́n? Kí ló fi ṣe wọ́n jẹ́ wọ́n lórí burúkú olóṣì? Kí ló fi ṣe mí lọ́kọ̀? Kọ́ mi kúrì. Níbo lọ? Sọ̀jà. Ẹ jẹ́ kó. Ẹ jẹ́ kó. Bámidélé bá ṣe báyìí fún mi. Ṣé yóò gbé ìyàwó kí ló fi ṣe wọ́n? Ẹ̀yọ́ pàmí ṣe àpàmí ògbé tó ti kú ọmọ jáwé. Tó ti lè fi ṣe wọ́n. Nǹkan tó ń rú mi lójú nílé. Mi ò tí ì rí anything pàtó náà láti ìlú. Gbogbo àwọn tó wà nílé mo suspect wọn. There is something behind this issue. Alright, no problem. A máa ní láti park owó kìíní. Then once you order for ambulance, and my phone will see autopsy department. Better. Good. Let's move it. Alright. Pack it up. Baba Gateman. Are you told me that in Shambi? Ó ti pẹ́ o. Pé èèyàn kan kúrò ní abúlé tí ń bọ̀ àṣẹ́kù. Iṣẹ́ báńsà ló wù mí kí n wá ṣe. Àmọ́ pé mo kọ́ ríṣẹ́ inú ilé ni mo ríṣẹ́ sí. Yóò sì ti tó bí ọdún bíi 4 sí 5. Yóò ti tó bá. 4 máa. Okay. Balẹ̀ rí olóògbé last. Ta ni olóògbé? Ṣé Bámidélé? Ọ̀daràn ọ̀gá mi ti kú. Irọ́ àná bẹ́ẹ̀dẹ̀ wọn. Àmọ́ bí ó ti dé lálẹ́ rìn tí ẹ̀sùn kò dàn láàmú. Bí mo mọ̀ pé jíjẹ mímu wọn ti ṣe láti ọ́fíìsì. Àbí bẹ́ẹ̀ jẹ́ sọ pé wọ́n ti di olóògbé báyìí o. Ẹ̀mí ìpànà ni bẹ́ẹ̀dẹ̀ wọn. Àná bẹ́ẹ̀dẹ̀ wọn. Good morning. Good morning, sir. How may I help you? I'm Inspector James from State Headquarters. Inspector Lainka. Okay. I'm sorry, are you the secretary? Bẹ́ẹ̀ni, sir. We already organized last. Àjọ close lánàá, but mi ò tí rí wọn lẹ́yìn. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé your boss, Chief Bámidélé Kọ́ka, wọ́n ṣaláìsí ní àná mọ́jú àárọ̀ yìí. Ọ̀gá ti kú. Yes. And pàtó jẹ́ pé ẹ̀yin secretary nísìn, so ẹ máa ní láti tẹ̀lé wa dé ọ́fíìsì wa fún ìwádìí kan sí kejì. Station ke. Yes. Let's go now. Sorry, I will. Excuse me, what is the matter? Oh, auntie, wàhálà wà o. Àárọ̀ ẹ̀ lọ́pọ̀ wà pọ̀ ga kú o. Come again. Ọ̀gá wo ló kú? Ọ̀gá wa ń bí báyìí náà ló kú o.
You mean Bandele? Bẹ́ẹ̀ni. How come? In fact, wọ́n bá ti arrest èmi gan náà, bẹ́ẹ̀ Ọlọ́run ló ní kí n wá bìkan lọ sápamọ́ sí. Wọ́n ti arrest secretary láàrẹ̀, àdèmọ́jọ́ tó máa tó dá padà. Lọ padà sẹ́nu iṣẹ́ ǹtì. Padà sẹ́nu iṣẹ́. Okay, ó dàbọ̀ àǹtí. It was detected that your boss, Liz Bamdele Koka, died of poison. Ìwọ dẹ̀ ń secretary wọn. Tó túmọ̀ sí ó súnmọ́ wọn dáadáa. Wọ́n tún jẹ́ kó yé wa pé àná ni birthday wọn. Now tell me, kí ló mọ̀ nípa kọ́ guy? I don't know anything. Lóòótọ́, àná ni birthday wọn. Reception lèmi wà. Ọ̀gá wà nínú ọ́fíìsì wọn. I don't know anything. Mi ò ní pé ìwọ ló pọ̀ guy. Get me right. But if you can help us, àwọn náà ti ṣetán láti help ẹ. Now straight to the point. Kí ló ń pọ́n lè pa kọ́ guy? Because anything tó bá jẹ́ o ní láti mọ̀ as a secretary. Good. Ó sọ pé wà tí wọ́n lẹ́jọ́ wà lọ́fíìsì throughout and no. Tell me your health, I'll blow your fucking head up. I'll talk. Bóyá oògùn tí madam fún mi kí n fi sínú tí ọ̀gá. Bóyá oògùn yẹn ló fà á. Mi dẹ̀ mọ̀ o. I don't know. Madam. Bẹ́ẹ̀ni. Oògùn. Oògùn báwo? Oògùn báwo? Madam, what do you mean? Oògùn tó rẹ̀kọ́mẹ́ndì fún oògùn diabetes ni mo máa ń fún òun ni mo fún bíi pé ṣé kò ṣàlàyé fún yín délẹ̀ ni. Ẹ ṣàtìgbọ́ nǹkan tí dókítà sọ ló sẹ́yìn. Mo fẹ́ kẹ́ máa lo oògùn yín dáadáa. Ìlera lọ́rọ̀. Àwọn olóyìnbó sọ pé health is wealth. Ó ní láti máa lo oògùn yín déédéé lóòrèkóòrè fún àǹfààní ara yín ni. Ọmọkùnrin tó fún yín lóògùn tó ìgbà rí pé ó máa ṣe yín láǹfààní tó máa ní kẹ́ ẹ lò nítorí Ọlọ́run ọba. Ẹni tí mo kàn tí mo máa ṣe lójoojúmọ́ báyìí mo máa make sure pé ẹ jẹ breakfast kẹ́ tó kúrò nílé pẹ́ẹ́dẹ̀ ló lójú mi kòrókòrò báyìí. Fún ẹni fún àǹfààní ara yín náà. Wàá máa ti bọ̀ mí lẹ́nu ní tipa. Kì í ṣe ti bẹ́ẹ̀. Má dára ẹ láàmú díẹ̀. Listen, my dear, oníkun ló mọ̀ká. Èmi ni mo mọ bó ṣe ń ṣe mí. Kí ni àǹfààní oògùn téèyàn máa lò téèyàn máa weak and feel dizzy every day? Mo sọ fún doctor, mo ná oògùn tó fún mi yóò bá mi lára mu. Kó change ẹ̀, ó insist pé kí n ṣe máa lò. Bámidélé. Ó dẹ̀ ní kí n máa lò. Tí ò bá bá ẹ lára mu ọmọkùnrin yìí ò ní kẹ́ ẹ máa lò ó. Driver, sir, mo fẹ́ kó double up ìrìn yẹn fast. Ìjà àtìpó rìn lẹ̀ ká tètè drop ìyá yìí níbi tó ń lọ. Ṣé rí tèmi ní kẹgbà o Bámidélé nítorí Ọlọ́run ṣàánú mi o. Mo ti gbọ́ àrùn yóò ká gbọ́n jà. Dókítà ló rẹkọmẹ́ndì egungun yìí fún kó máa lò láàárọ̀ kò dé jẹun lé láàárọ̀ torí pé ó ti gbèrò ó ti lọ kó lò ó lọ máa jẹ́ kó ń fi weak and feel this olùjẹ́ kì í fún mi pé kó bá mi máa fún sínú oògùn fún nínú ẹ̀dà òun oúnjẹ àbí inú tíì fún ó tọ̀ ẹ̀kú. Ẹ̀rẹ̀ ìbílẹ̀ òkú nǹkan tẹ̀ ń sọ eré òṣà. Ṣé bá a ní family doctor oògùn ìjìkú sọ́wọ́ ọmọ yìí kò já ti tán ẹgbẹ́ ló fún family doctor àbí kẹ́ fún doctor mi kẹ́tù fẹ́ lò mí tá àti ẹ̀mọ́ rárá bóyá irọ́ ni àbóòtọ́ oògùn diabetes ni. Ok, kí ni ẹ rà fún wọn níjọ́ birthday wọn? Bámidélé ní fírèmù ni mo jẹ fún fírèmù ẹ wo fírèmù tí mo jẹ fún wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì mi mo rà bẹ́ẹ̀ pé tó bá ti wá sọ́dọ̀ mi máa gbé fún pé tó bá wá sínú yàrá mi ìfẹ́ gbé fún lójú àwọn ìyàwó ẹ̀ ní. Àwọn ìyàwó yín kọ́ kí ló rà? Àwọn ìyàwó tó kù mo jẹ́ lọ pé mo lọ́kẹ́jẹ kéèkì fún. Kéèkì? Yes lóòótọ́ ni pé mo ra kéèkì fọ́kọ mi àmọ́ mi kò sí kankan lu kéèkì tí mo ra fún un mo kọ ra kéèkì yẹn fún láti fi celebrate birthday ẹ̀ ni. Man, you're very funny. But like seriously, you expect me to believe that? Era ko fún yàn. Ó sùn kò dé jí mọ́. It's crazy. Officer, you have to believe me. I have no reason whatsoever to lie to you. You have to believe me. I love my husband. I would never do anything to harm him. I love him. Àti pé ó dá mi lójú pé
ọkọ mi ò lè dá jẹ gbogbo kéèkì yẹn tán sọ tó bá yẹ pé lóòótọ́ ni mo fi nǹkan sínú ẹ̀ àwọn tí a máa gbọ́ pé okùn wọn ti pọ̀ jù báyìí lọ I didn't put anything inside. mi mọ̀ pa apple o àwọn ẹni tí wọ́n jọ sùn lè máa bèrè yẹn lọ́wọ́ I don't know anything about the apple I don't know. Apple. Madam, ìwádìí wa jẹ́ kó yé wa pé poison lọ́kàn yín jẹ tó fi kú. Ìgbàdá tún tẹ̀síwájú. Wọ́n ní ẹ̀yin lẹ fún wọn ní apple tó jẹ sùn lálẹ́ ọjọ́ yẹn. Now tell me, kí lẹ mọ̀ pa kọ̀ọ̀kan yín? Ìbò fún lápò Jésù sẹ́mi kọ́ ní pọ̀pọ̀ kọ́ bìrì mo kọ́kọ́ pẹ́. Kìrò wọ́n ló wá sí mi lọ́kàn yìí náà. Òkú èèyàn, Ọlọ́run má jẹ́ kí n lókun èèyàn lọ́rùn mi. Kí ló dé kí ni mo tún wá? Ṣé bó ti promise mi kó máa wé ògùn ògùn fún mi àtọmọ mi? Wáyé tí mo wá ṣe fẹ́ padà náà. Láyé. Ọlọ́run ní jẹ́ God forbid. Sweetheart, beg it. Oya stay like this. 1 minute. Kò fẹ́ sáré yọjú sí dádì ẹ̀. Just 1 minute. I'm good, boy. I'm good, boy. I'm coming, eh? I'm coming. 1 minute. Yes, I love you for that. 1 minute. Love you. And are you sure of what you're saying? Me powerful. Ọgbọ́n ilẹ̀ ṣe mọ́ wọn custody wa tí ìta máa fi mọ́ exact nǹkan tó ló gbé jẹ tó fi kú. Ìyàwó gẹ̀ẹ́jẹ́ kò yé wa wípé ibi iṣẹ́ ni ọ̀kẹ́ ti gbé wọ́n ní wálé. Ǹjọ́ náà dé èèyàn tí ó fún wọn ní wáìnì. Bẹ́ẹ̀ni, someone brought the wine on the day of his birthday. It was during the conversation Oga had on the phone that Sister Dora ló fi wine yẹn ránṣẹ́. Dora? Who is Dora? One of Oga's mistress. Mistress? As in, one of Oga's girlfriend. Okay. Jọ, ǹjẹ́ o ní idea bí a ṣe lè get Dora tó sábì ní particular Dora? Bẹ́ẹ̀ni, mo mọ ilé ẹ̀. Oga has sent me there on an errand before. Bọ̀dá lè kọ́ mo ti bá wọn sọ̀rọ̀ lára máa lọ sáì. Mágàgà ti mú Sunday àti Wálé náà dání. Bá ṣe ń wọlé lẹ́ẹ̀kan, a kí bọ̀sẹ̀ dá wa lọ́rùn. Kẹ̀dẹ̀ máa mọ̀ ń kí yín. Tí mo ti ṣe ráṣọ ọba lọ́rùn yín, mo ti mọ̀ àmọ́ kí yín ẹ̀ gbọ́ mi. Alright sir. Sister Kọ́lá bèrè ń bíbá Dora lórúkọ wọn. It's like wọ́n ti kókó mi o. Because the other time tí mo rí wọn park. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, báwo ni ń ṣe jẹ́ gbogbo nílé? Ṣẹ́rí mi tẹ́ ń wò yìí. Dájì mi ni Ọlọ́run jogún lé yìí. Ọmọ láńlọ́ọ̀dù bíbá yìí ni èmi jẹ́. Àrẹ̀mú ló máa ń pè mí. Ẹ jọ̀ọ́ àti yẹn gangan níbo la lè wá wọn sí? Níbo lè bí ọkọ lọ ni bí ó jáde ni ẹ̀kọ́ sọ fún wa níbo la lè wá wọn sí? Ẹ̀ṣẹ̀ rí mú mọ orí èèyàn tó jẹ́ ọ̀rẹ́ ará ìlú yìí mi lè máa parọ́ fún yín tó bá jẹ́ pé mo mọ ibi tí wọ́n wà ní kí ló wà ń bẹ̀ má ti sáré sọ fún yín because kò sí kankan ń bẹ̀ náà mi mọ ibi tó wà lọ. Anything tó bá dẹ̀ jẹ́ ẹ lè kàn sí wa. Ó ní ẹ́ sir. Are you sure? Bẹ́ẹ̀ni sir. Are you sure? Bẹ́ẹ̀ni sir. Let's move it. Good afternoon. Good afternoon. What can I do for you? So, are you Miss Dora? Yes. You're under arrest, madam. For what? Respect yourself. Anything you say here will be used against you at the court of law.
ó máa dájú ó dájú gan ni o. Ẹ kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ẹ kí ló dé tó pa chief? After tó ti fún ẹ ní 5 million naira tán, ó dẹ̀ tún pa. Kí ni nǹkan tó ṣe mo fẹ́ gbọ́? It's not my fault. Immediately I got the alert, I felt guilty. Mo lè jẹ́ láti pè wọ́n. Wọ́n máa mú wáìnì yẹn. Wọ́n bá wọn lọ́sàn. Will you shut up? Kí ló ń ṣe ẹ́? Òun try láti pè pé kó máa mú wáìnì, nọ́mbà ẹ̀ ò lọ. Ṣebí o fẹ́ pè nítorí pé o ti rí alert ni pé kó lè stop kó má bàa kú. Àbí nǹkan tó ṣe fẹ́ torí ẹ̀ pé kọ́ yẹn. So o dẹ̀ ti poison wine already. So definitely tí o bá fún ẹ lówó, kò sí cause fún ẹ láti pè padà pé kó má kú mọ́ náà. Àbí nǹkan tó fẹ́ ṣe o ti ṣe. So ìkà tó wà nú ẹ o ti plan ẹ o dẹ̀ ti jẹ lọ. Okay, a gbọ́ ti àwọn ìyàwó ẹ̀ tó jẹ́ pé ìlara ló ń yọ àwọn yẹn lẹ́nu débi wípé wọ́n poison ọkọ wọn, wọ́n set ọkọ wọn up. So ìwọ tí o kì í ṣe ìyàwó ilé ẹ̀, kí ni tiẹ̀, kí ni problem ẹ̀? Ó mọ̀ pé mo jẹ̀bi ẹjọ́ yìí. Ẹjọ́ ẹ̀pù mi ọ̀gá ọlọ́pàá, please sir. Wo kò sí ìrànlọ́wọ́ ẹ̀ ń bíbá ẹ̀ mọ́. O gbọ́ gbé gbogbo ìrànlọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ìgbé ìtọ́ Jésù lọ ni. Kò sí ìrànlọ́wọ́ ẹ̀ kankan bí. IPO ẹ wo ẹ prepare case file ẹ̀. Ó máa fojú balẹ̀ ẹjọ́. Okay? You're welcome. Ẹjọ́ má kí tèmi kí bàbá ọlọ́pàá ẹjọ́ sá, please sá, ẹjọ́ nítorí ọlọ́mọ ẹjọ́ kí bá ẹjọ́ sá. Ọmọ kéékèèké kéèyàn ti kékeré ya ọ̀dájú báyìí torí kíni? Ṣé tírú eléyìí bá pẹ́ lórílẹ̀‐èdè ṣé kò ní ya apààyàn jù báyìí lọ? Irú ẹ̀ ò yẹ lẹ́nu tó yẹ kó máa gbá ojú àwọn èèyàn rárá. My bad.